Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé bàbá wa ọ̀wọ́n, àdúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọ̀sẹ̀ tuntun àti ọjọ́ ajé nínú ọ̀sẹ̀ tuntun. Ògo ni fún orúkọ mímọ́ yín, Ọlọ́run aláàánú aláàbò olùpamọ́ wa. A gbàdúrà wípé èní ọjọ́ ajé ìtẹ̀síwájú, ọrọ̀, ìgbéga, ìbùkún yóò wá ní èní àti ní ọ̀sẹ̀ yìí àti ní oṣù yìí àti ní èyí tí ó kù kí ọdún yìí tó parí. Ọ̀rọ̀ tí a ò gbọ́ lé ní yóò sì ṣe ayé àti ọkàn wa ní rere, tó tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ 18 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé nígbà tí Ọlọ́run bá ń kọjá lọ. Nígbà tí Ọlọ́run bá ń kọjá lọ. A mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí 9 ẹsẹ̀ 15. Mátíù orí 9 ẹsẹ̀ 15. Jésù sì ń rìn sí gbogbo ìlú ńlá àti ìletò. Ó ń kọ́ni nínú sínágọ́gù wọn. Ó sì ń wàásù ìyìnrere ìjọba. Ó sì ń ṣe ìwòsàn àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Nígbà tí a mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé Mátíù orí 9 ẹsẹ̀ 15 títí di ẹsẹ̀ 16. Jésù sì ń rìn sí gbogbo ìlú ńlá àti ìletò. Ó ń kọ́ni nínú sínágọ́gù wọn. Ó sì ń wàásù ìyìnrere ìjọba. Ó sì ń ṣe ìwòsàn àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú ṣe o, nítorí tí àárẹ̀ mú wọn. Wọ́n sì wọ́n tú káàkiri bí àwọn àgùntàn tí kò ní olùṣọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Nígbà tí Ọlọ́run bá ń lọ, ó máa ń pín àwọn iṣẹ́ ìyanu ní ọ̀nà rẹ̀. Tí o bá ka bíbélì láti ìbẹ̀rẹ̀ títí dé òpin, ìwọ yóò rí ọ̀pọ̀lọpọ̀ ibi tí èyí ti ṣẹlẹ̀. Fún àpẹẹrẹ nínú ìwé Genesis orí 18, ó lọ sí Sódómù, ṣùgbọ́n ní ojú ọ̀nà rẹ̀ ó dúró ní àgọ́ Abraham láti fún ní iṣẹ́ ìyanu. Bákan náà nínú ìwé Lúùkù orí 7 ẹsẹ̀ 11-15, Jésù lọ sí ìlú Náínì. Ó sì rí òkú ọkùnrin kan tí à ń gbé lọ sí ibojì. Ó fọwọ́ kan pọ́nsí náà lẹ́sẹ̀kẹsẹ̀. Ọkùnrin tí ó kú náà sì jí dìde. Nínú ìwé orin Dáfídì orí 117 ẹsẹ̀ 3, ó sọ pé iná lọ síwájú Olúwa. Ní ọ̀rọ̀ mìíràn, ó ní ọ̀wọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ń lọ síwájú rẹ̀, tí sì máa ń fi iná tí wọ́n fi iná ṣe. Èyí túmọ̀ sí pé nígbàkúgbà tí ó bá ń rìn, iná a máa lọ síwájú rẹ̀, tí ó sì máa ń mú gbogbo àwọn ohunkóhun tí ó bá jẹ́ ibi kúrò, tí ó sì ṣe pé ó ń la ọ̀nà sílẹ̀ fún ẹni tí orúkọ rẹ̀ jẹ́ iná àjónirun. Bí ó tilẹ̀ jẹ́ pé ìwọ ni ó kàn tí Ọlọ́run yóò bẹ̀wò lénìí bí ó ti ń kọjá ní ilé rẹ, gbogbo ohun tí ó bá kà sí ibi ní ilé rẹ ni yóò bá wí lénìí ní orúkọ Jésù. Nígbà tí ẹni tí ó bá ń kọjá lọ bá jẹ́ Ọlọ́run Olódùmarè fúnra rẹ̀, àìsàn, ìrora, ìbànújẹ́, òṣì àti ohunkóhun tí ó burú kì yóò lè dúró. Olùfẹ́, ìdí nìyí tí ó fi dára láti ní àwọn aládùúgbò tí ó jẹ́ Kristẹni. Tí o bá ní àwọn aládùúgbò tí ó jẹ́ Kristẹni ní gbogbo ìgbà tí Ọlọ́run yóò bá wá bẹ̀ yín wò, nígbà tí ó bá wá bẹ̀ yín wò níwọ̀n ìgbà tí gbogbo yín ti jẹ́ Kristẹni, ibi tí nítòsí ó yẹ kí o gba iṣẹ́ ìyanu. Ó gba iṣẹ́ ìyanu kan pẹ̀lú. Èyí ni ìdí tí ó fi yẹ kí o ṣe nǹkan nípa ìgbàlà àwọn ènìyàn tí ó wà nítòsí rẹ àti gbogbo ènìyàn tí ó bá ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ ní ìgbà gbogbo. Bíbélì ó sọ pé òdodo a máa gbé orílẹ̀-èdè lékè. Ìwé Òwe orí 14 ẹsẹ̀ 24. Nítorí náà bí àwọn olódodo bá yí ọ ká, Ọlọ́run yóò máa rìn lọ́pọ̀ ìgbà láàrin àdúgbò rẹ, tí yóò sì rí dájú pé ìwọ àti gbogbo ènìyàn ní agbègbè rẹ rí ìbùkún gbà nígbà gbogbo. Ó yẹ kí o ṣe àkíyèsí síbẹ̀síbẹ̀ pé iná àjónirun kórìíra ẹ̀ṣẹ̀. Nítorí náà nígbà tí ó bá rìn kọjá ní agbègbè rẹ, gbogbo ohun tí ó jẹ mọ́ ẹ̀ṣẹ̀ ní ọ̀nà rẹ ni yóò parun o. Gbogbo ohun tó sì jẹ mọ́ ẹ̀ṣẹ̀ ní ọ̀nà rẹ̀ ni yóò parun. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ yẹra fún ẹ̀ṣẹ̀, nítorí pé kò fẹ́ kí o má bàa di ẹni tí iná àjónirun yóò parun nígbàkúgbà tí ó bá ń lọ ní àyíká rẹ. Olùfẹ́, rí dájú pé o gbé ìgbé ayé mímọ́ kí o sì ya ara rẹ ká pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Kí o yí ara rẹ ká pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run kí o bá lè gbé
ìgbé ayé mímọ́ kí o sì gba iṣẹ́ ìyanu nígbàkúgbà tí Ọlọ́run bá ń kọjá ní agbègbè rẹ. Kókó àdúrà àbí kókó ọ̀rọ̀: bàbá jọ̀wọ́ rìn kọjá ní àyíká mi lónìí kí n lè gba iṣẹ́ ìyanu pàtàkì kan. Bàbá jọ̀wọ́ rìn kọjá ní àyíká mi lónìí kí n lè gba iṣẹ́ ìyanu pàtàkì kan. Bàbá mi, Ọlọ́run aláàánú oníṣẹ́ ìyanu, akiriṣore aṣorekiri, Olúwa rìn kọjá ní àyíká mi lénìí kí n lè gba iṣẹ́ ìyanu gbòógì lénìí ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.